Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Gbogbo ènìyàn níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi báyìí, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́. Ẹ̀yin la ó máa wá bá, àwa la ó máa wá, ikú kò ní wá gbéṣe. Ẹ wo àwọn àgbààgbà kan wọ́n ní láti lọ tọwọ́ ọmọ wọn báṣọ, torí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ṣe rí ìròyìn wèrè tó wà níwájú mi, ṣe rí àwọn àgbàyà, àwọn àgbà tí wọn ò mọ ohun tó kàn, àwọn àgbà alátẹnujẹ, àwọn àgbà ilẹ̀ Yorùbá, ẹ tètè lọ tọwọ́ ọmọ yín báṣọ o, pẹ̀lú kọ́tọ̀kọ́tọ̀ tí mò ń rí níbí báyìí, torí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ wà nínú ayé yìí o, ẹ rí wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ẹ mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, síbẹ̀ ẹ wà bọ́tẹ̀ wá sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu. Àgbà ilẹ̀ Yorùbá ti yarí wípé kí wọ́n má ṣe protest ní ilẹ̀ Yorùbá, ṣẹgbọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jáde wá wo àgbà ilẹ̀ Yorùbá tó ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu wípé kí wọ́n má ṣe protest rárá o. Bàbá ẹ dákẹ́. Bàbá tẹ bá mọ bóyá ń ṣe mí, ẹ ti dàgbà ká ní bí ọ̀kan tí a lè rí bá wí ni, a máa tẹ́gbà sí yín dì ní. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wẹ́nà kò lè dùn mí ná. Mi ò blame àwọn tó sọ wípé àwọn Yorùbá ló máa ń gbàbọ̀dè tó bá ti di ìgbà ìjàǹgbara. Wọ́n ní àwọn Yorùbá ló máa ń gbàbọ̀dè tó bá ti di ìgbà ìjàǹgbara. Wọn ò parọ́. Yorùbá wá, ẹ tún wo bí tẹ́ ẹ bá yọ. Ara ń tọ́ fi sọ pé ẹnu wa ò kò nìyí. Nígbàtí à ń jàjà òmìnira, nígbà táwa ń jàjà pé ká bọ́ nínú oko ẹrú, ẹ wo bí tí wọ́n ti gbà yọ. Ẹ dákun, ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá yìí o. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, ní bu yín. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba yìí, ẹ jọ báwo ló ṣe kan ìyà tó ń jẹ ará ìlú? Ìgbà tí ẹ jáde sí ẹ sọ wípé gbogbo anybody kó má ṣe protest, wípé àwọn tó fẹ́ protest yẹn àwọn Yíbò ni. Ìgbà tí ẹ jáde sí ẹ sọ wípé kí Yorùbá má protest. Yorùbá ṣe ti rí, ṣe lójú ayé, àwa náà la máa tira wa síwájú, àwa la máa ní ó yá mọ́ ọjọ́ lọ, mò ń wẹ̀yìn ẹ, mọ́ ọjọ́ lọ, káre ọmọ ọkọ ní ẹ, bọ́ ṣe ń ṣe lè bàbá rẹ ni. Ẹ̀yin yìí náà lẹ́ẹ̀tì yẹsẹ̀ sẹ́yìn, lẹ́wàá ní ẹwà pòwò òṣìkọ́ pé màjà màsálà màkíkanjú. Ẹ̀yin náà wò, nígbà tí àwa ń dìde pé ká ja ìjà òmìnira, àwọn bàbá àgbàyà kan jáde, wọ́n wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu. Ẹ jọ ṣé à ń sọ̀rọ̀ wípé ìjọba ń fi ìyà jẹ àwọn mẹ̀kúnnù, à ń sọ̀rọ̀ wípé ìjọba lọ́wọ́ agbára fún àwọn ará ìlú? Ẹ̀yin ò rí yẹn sọ. Ìjà kí ni ẹ̀yin dáhùn? Ẹ̀ ń sọ wípé àwọn tó ń plan protest yẹn wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu ni. Kí ló kàn wá? Ẹ̀ ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu pé àwọn Yíbò ló protest tó fẹ́ gba ìjọba lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Ìjọba wo ló dẹ̀ ti kù? Ṣé ìjọba tó yẹ pé ti lọ? Ó dùn mí. Even Hausa gan pè fún protest. Ìyẹn àwọn mọ́là gan sọ pé yes, protest la fẹ́. But tó wá yà mí lẹ́nu, àwa ọmọ Yorùbá, àwa la wá bọ́ síta là ń ní pé Yíbò ni àwọn tó protest yìí, wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Èkó ni. Ẹ wò ó ṣe jẹ́ pé ibi tó jẹ́ ká ti bá ọgbọ́n, ó máa ń dùn mí téèyàn bá respect kò bọ́gbọ́n bì kan tó bá padà bá àgọ́ bẹ́ẹ̀. Òun lọ̀rọ̀ bàbá yìí, because mi ò náà sìn. Kí ni ìjọba Nàìjíríà? Ẹ dákun ẹ sọ fún mi, mo fẹ́ mọ̀. Kí ni ìjọba Nàìjíríà fi yàtọ̀ sí ìjọba àwọn Kenya? Tó ẹ̀yin èèyàn mi,
ẹ dákun ẹ sọ fún mi kí ni ìjọba Nàìjíríà sìn báwo ló ṣe yàtọ̀ sí ìjọba Kenya ìjọba amúnisìn ìjọba tí ń fìyà jẹ ni ìjọba tó jẹ́ wípé wọn ò ná ní ará ìlú àfikọ́ tún gbà lọ́wọ́ àwọn ará ìlú òun ni ìjọba tí a ń pè ní ìjọba is that so? tó àbí èèyàn mi má gbàgbé o wípé dọ́là náà ó ti di 1,600 naira síbẹ̀ bàbá kan wá jáde ó wá sọ wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Èkó ni kí ló tún kù lẹ́kọ̀ọ́ mọ́ nínú ìyà yìí ṣé ìyà tó kù yìí ló tún kù ni wọ́n fẹ́ gbà òun la fi ń sọ wípé Yorùbá nation wa la fẹ́ ṣẹ́rí ìdí ta fi sọ wípé òmìnira wa la fẹ́ ṣẹ́rí ìdí ta fi sọ wípé a ní láti dá dúró ni because àwa ò lè máa gbé sókè káwọn bàbá àgbàyà kan tún máa gbé wálẹ̀ ẹ̀tẹ́ lọ máa bá wa torí kò yé mi mọ́ báyìí o ebi ń pa àwọn ará ìlú ẹ̀ ń sọ̀rọ̀ pọ́n fẹ́ gba ilẹ̀ Èkó rice now bag of rice ti di 100,000 ṣé ìdìtẹ̀ ìjọba ló fà á tí bag of rice fi di 100,000 bàbá ẹ sọ fún mi now ebi pa àwọn aráàlú débi pé epo gan tún wọ́n gógó ẹ ò jáde ẹ wá fi Ìjẹ̀bú Òṣì kan sọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ náà wípé kí wọ́n fẹ́ gba Èkó ni ẹ sà ojú gbà mí tì fún yín gan ojú gbà mí tì fún yín gan ojú gbà mí tì fún yín gan respect kó jẹ́ pé ẹ̀yin àgbààgbà tá a ti fẹ̀yìntì pé ẹ máa gbé wa ẹ̀yin yìí náà lẹ wá torí kíni torí àtẹnujẹ bàbá ṣé nítorí owó tó ti gbélé yín lọ́wọ́ ni àbí ká sọ wípé torí gbangba wọn láti tó ti dún sí yín lọ́wọ́ lẹ́ẹ̀ wá fi lè sọ òtítọ́ ọ̀rọ̀ wá kóró ó wá kan lẹ́nu bàbá Yorùbá ìjọ wo la fẹ́ dẹ́kun ọ̀tẹ̀ ìjọ wo la fẹ́ dẹ́kun ọ̀tẹ̀ ohun tó fi sọ pé Yorùbá ò ní ìlọsíwájú látijọ́ yìí rèé òun náà rí náà ìgbà tí gbogbo àwọn kan bá rẹ́dì pé náà ẹ jẹ́ ká tì ara ìwà yìí gan ló ń fún àwọn ìjọba lágbára náà ẹ wò à ń pariwo pé protest la fẹ́ àwọn ọ̀dọ́ mìíràn tún ṣára mọ́jọ wọn láwọn ọ̀rẹ́ Ṣèyí Mákindé ṣèbí lára Yorùbá náà ni wọ́n lọ́tí máa jáde wọ́n ní let's protest don't let us protest kò lè dùn mí fún wọn náà ìgbà tó jẹ́ pé tàpọ̀ ara wọn náà lọ ń dùn ẹ wò tó bá jẹ́ gbogbo wa panu pọ̀ láti ṣe kínní látijọ́ yìí ni àwọn ìjọba ò ní fìyà jẹ wá dé level yìí tá a bá ṣe ń gbé sókè làwọn kan máa rẹ̀ lẹ̀ òun lọ rí epo bí àpẹẹrẹ ìgbà tó gbé epo sí òkè tá a ti change ẹ̀ tó ní kálukú ti ní sẹ́ẹ̀ àwọn nígbà táwọn wọ́kàsì kan ti change ẹ máa rí pé ìjọba máa sọ̀kọ̀ sí wa bẹ̀ irọ́ àṣẹ̀ṣẹ̀ máa tún máa jẹra wa lẹ́yìn ẹsẹ̀ torí àtẹnujẹ ẹ wọ ẹ̀yin ènìyàn mi níbikíbi tẹ́ ẹ bá láǹfààní láti máa gbọ́ mi ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí ó lọ viral ẹ jẹ́ kó go viral pé òmìnira wa la fẹ́ o we don't want any other things apart from our freedom we are fucking sick and tired yes tó on to this channel next time a ó máa fi èyí ṣe ìdágbére nítorí pé àgbẹ̀ kò ní roko títí kó gbàgbé ilé làbọ̀ sí mi oko ẹ̀dá wa. We using this opportunity to tell you who's coming back. Oh, double.